lórí ikú Khadijat kọmíṣánná àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti sọ̀rọ̀ o. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti sọ̀rọ̀ lórí arábìnrin kan tí wọ́n ṣe ìkọlù sí lọ́jà àpáta nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. arábìnrin ọ̀hún lórúkọ rẹ̀ ń jẹ́ Khadijat tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ń gbìyànjú láti gbé ọmọ tuntun. arábìnrin ọ̀hún ni wọ́n mú lọ́jà ìpáta ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà yìí, níbi tí wọ́n ní ó ti ń gbìyànjú láti gbé ọ̀dọ́mọdé jòjòló obìnrin kan. àwọn ará ọjà tó fi mọ́ àwọn tí wọ́n ń kọjá lọ wọ́n lu arábìnrin ọ̀hún lùkulù, wọ́n lù ú lálùbami títí tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara State Division tó wà ní ọjọ́ ọba sì débẹ̀ lójú ọgán tí wọ́n sì gba arábìnrin ọ̀hún kalẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n lù ú nílùú Bàrà. wọ́n gbé arábìnrin ọ̀hún lọ sí ilé ìwòsàn kan General Hospital tó fìdí pagbá sílùú Ìlọrin, àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ìròyìn padà jábọ̀ pé obìnrin náà kì í ṣajínigbé o, wọ́n sì mú ni. àmọ́ lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́ kó di mímọ̀ pé obìnrin ọ̀hún ti padà jáde láyé o. ṣèbíjú ebi bá ń palẹ̀ kọ́lọ̀ mọ́mọ́ jẹ́ ká bá wọn sílẹ̀ ni. níjó ebi ń pa bá ń pọ̀nà èdùà kó mọ̀mọ́ jà bá wọn rìn náà ń jóná o. Khadijat dèrò ọ̀run látara ìkọlù aráàlú tóun ti báwọn ọlọ́pàá ṣe ní kì í ṣe àjínigbé. ìròyìn fún tàkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí o. ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ń jábọ̀ ọ̀rọ̀ yẹn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.